Ìgbòho ti sọ̀rọ̀ a ti gbọ́. Ìgbòho ti sọ̀rọ̀ a ti gbọ́. Live and direct. Bàbá sọ fún yín wípé ẹ máa gbóòrú àwọn oníwèrè eré rẹ pé ẹ̀yin olórí burúkú tí ẹ ti ń pariwo wípé Ìgbòho kò lè ṣe kọ́kọ́, kò lè lọ sí wèrè ilé, kò lè ṣe gbá, kò lè ṣàwo. Live and direct. Àjànàkú kọjá mo rí Ìgbòho lẹ́ẹ̀kọ́ máa pè ní talk and do. Ìgbòho ti sọ̀rọ̀ a ti gbọ́. Ìgbòho ti sọ̀rọ̀ a ti gbọ́. Ẹ̀rí òbò ṣe kún bẹ̀rẹ̀ bìbà. Ìgbòho ló sọ̀rọ̀. Ṣọ̀ǹgbà pàbàtà mo máa fi hàn yín torí ìwé kan wà tó jẹ́ wípé ta bá sọ ẹ̀yin tẹ́ sọ pé Ìgbòho lè lọ sí ìwé ilé ẹ wá wò live and direct. Live and direct. Bàbá kọ́ pàṣẹ ni o wípé ẹ̀yin aláwèrè ilé o. Tẹ́ bá rántí bàbá wa Dr. Chief Sunday mo máa fi fídíò evidence hàn yín o bí Ìgbòho ṣe ń bá ọba àwèrè ilé sọ̀rọ̀. Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní owó bàbá dámì ọmọjọmọ lọ ọmọnàmọ pa general actor gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà owó bàbá dámì owó bàbá Yọ̀mídé májàsọ́lá Ìgbòho òòṣà ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Tí Ìgbòho bá sọ fún yín mo máa ń sọ fẹ́ẹ̀dèèyàn wípé àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rérin ká ní àrérin. Mo máa play fídíò bí tí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà níbi tí wọ́n ti ń bá oníwèrè ọ̀fìwéré lé tí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀. Ọba yẹn ń ṣàdúrà fún bàbá wa Chief Sunday Ìgbòho ó ní ẹ máa lọ re ẹ máa bọ̀ re live and direct ẹ wò. Nípa àdé yìí Ọlọ́run Olódùmarè tó gbé ìlú yìí kalẹ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìlú yìí wọ́n láwọn fẹ́ gbà fáwọn pẹ́lú nìkan ò lè ní ìwé ilé. Wọ́n ní bó ṣe rí nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ àwọn ọ̀dọ́sà kó ti wà tí àwọn ti ń gbé àwọn aláṣẹ ìlú yìí tí wọ́n ta ìlú yìí. Ẹ wo èrò bó ṣe lọ Ọlọ́run mi o ẹ wo èrò bó ṣe lọ ẹ wo èrò bó ṣe kún bẹ́ẹ̀ bìbà. Ẹ wo èrò ẹ wo àwọn jagunjagun bó ṣe tú síta ọmọ kọ́pọ̀ lè Yorùbá ẹ wo àwọn alákìkọ̀ ojú bí wọ́n ṣe lọ pàdé bàbá wa Chief Sunday Ìgbòho. Ẹ wo adúrú èrò lẹ́ni Wednesday èyí Tuesday ẹ wo èrò bó ṣe lọ bí omi kámẹ́rà kò lè gbé wọn tán. Kábíyèsí Elédùmarè ẹ̀dẹ̀ ń sọ pé Ìgbòho kò ìwé eré wò yẹ ìwé eré ẹ máa ṣí ẹ kẹwò èrò bó ṣe lọ bí omi. Làwọn ti pè ló ti dá wọn lóhùn. Àwọn làwọn òòṣà yìí náà sì sinmi. Wọ́n ní láti gbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ní àwọn tí ń ṣe ìrúbọ. Bẹ́ẹ̀ ni orò náà wọ́n sì gbé ìrúbọ. Nítorí ìdí èyí. Ẹ wo èrò bó ṣe lọ bí omi. Ìgbòho kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Kábíyèsí Elédùmarè. Bẹ́ẹ̀ àwọn tó bá nínú ìwé ọlá àwọn táyì sọ yìí ti fọ gbogbo òlú yẹn kò sẹ́ni tó lè jáde mọ́. Wọ́n ní ẹni tó bá lọ́wọ́ ní Fúlàní níta láti jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n mẹ́rin wá. Ṣé gbọ́ ọba yẹn fún wa ní confirmation
ẹ̀yin tí fídíò yóò bá yé mo máa play fídíò ìtàn o. Ọba yìí fún wa ní confirmation wípé látìgbà tí Sunday Igboho ti sọ̀rọ̀, látìgbà tí Igboho ti sọ̀rọ̀ tí wọ́n ti sọ wípé àwọn fún àwọn alágbára àtọba àtìjòyè àti gómìnà àti president àti house of assembly àti honorable àti gbogbo ohun tó ń jẹ́ olórí nílẹ̀ Yorùbá, látìgbà tí Sunday Igboho ti bẹ̀ wọ́n tí wọ́n ti sọ fún wọn wípé ẹjọ́ kẹmọ́ ẹ̀kọ́ pa àwọn èèyàn mímọ́, mo fún yín níjọ́ méje kí ẹ lọ wá nǹkan ṣe sí kan tó ń ṣẹlẹ̀. Lẹ́yìn ìjọ́ méje tí nǹkan tí ó bá lọlẹ̀, Ìwérélé máa gbàlejò àwọn èèyàn. Èmi tó wà ní àwọn tó ń sọ fún bàbá wa Sunday Igboho wípé wọ́n ti ṣe freeman. Wọ́n ní láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tí Sunday Igboho ti sọ̀rọ̀ yẹn, àwa ti ń gbọ́ awuyewuye pé everything ti die down, pé wọ́n ti settle everything. A sọ fún bàbá sọ pé ó ṣeéṣe kó jẹ́ fake news, pé bóyá àwọn tó ń sọ pé wọn ò jà mọ́, wọn ò pa àwọn èèyàn mọ́, pé bí àwọn ọ̀fẹ́ jẹ́ káwọn wà ní. Bàbá fún ara wọ́n mójú ajé kò ní sọ. Igboho òòṣà, owó bàbá dání. Igboho òòṣà, owó bàbá dání. Igboho òòṣà, owó ẹ̀wẹ̀ owó ṣe sùn lọ bí omi. Ẹ̀wù bá mi o, ẹ̀wù èrò, ẹ̀wù àwọn alákíkanjú ọmọ Yorùbá, ẹ̀wù bó ṣe sùn lọ. Wọ́n ní àwọn onímọ̀ tó sọ tó. Ọba ló àdírẹ́sì wọn yẹn. Ọba yìí dìdì sọ pé Ìgbòho ò nídà ti yọjú mọ́, ọ̀rọ̀ tó sọ lásán ti tó. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ wá ìmú appreciate wọn, ṣùgbọ́n láti ìgbà tó ti sọ̀rọ̀ everything has been taken care of. Bàbá yẹn ṣàdúrà fún chief, ó ṣe oríṣiríṣi. Ó lè jẹ́ káwa ọmọ Yorùbá mọ̀ wípé ibi tí bàbá wa Sunday Igboho bá lọ làwọn lọ. Wọ́n lè jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé àwọn ò kì í ṣe olórí tó ń bayé ọmọ ìlú jẹ́. Wọ́n ní olórí tó ń hùwà olórí làwọn, olórí tó dúró tán. Bàbá wa ọba Ìwérélé His Royal Majesty, wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáláyé, wọ́n ní ká tún bá àwọn dúpẹ́ lọ́wọ́ Ìgbòho. Wọ́n ní Ìgbòho ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà. Wọ́n nítorí wípé ó yà wọ́n lẹ́nu, ọ̀nà àwọn òrìrú èèyàn bẹ́ẹ̀ yẹn rí. Wọ́n ní láti gbàtàláyé ti dáyé táwọn ti gbọ́njú, àwọn ìtìrẹni tó gbérù gbèsè tí bàbá wa Sunday Igboho gbé. Wọ́n ní ká tún bá àwọn dúpẹ́. Wọ́n ní táwọn bá ní káwọn máa ṣàdúrà lọ, àwọn lè máa mọ̀ gbàdé pé máa jábọ́, pé because ayọ̀ kọjá ayọ̀, ó kọjá ayọ̀. Wọ́n ní láti gbà tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀, wọ́n ní kò ń ṣe ìsìnú ẹ̀sẹ̀ ṣẹlẹ̀, wọ́n lóríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Oríṣiríṣi àwọn alágbára olórí ni wọ́n ti ránṣẹ́ sí, tó jẹ́ wípé at the end of the day pàbó ló máa já sí. Ṣùgbọ́n wọ́n ní láti ìgbà táwọn kan sunkún tí àwọn jẹ́ fọmọdé yẹn mọ́mọ́ wípé Ìgbòho wọ́n pa wá ń bì yìí, wọ́n ṣe gbà, wọ́n ṣàwò. Wọ́n ní ọwọ́ kan ni bàbá wa Sunday Igboho jẹ́ àwọn o. Wọ́n ní kò tún wá tán síbẹ̀. Wọ́n ní láti ìgbà tí wọ́n dẹ̀ ti jẹ́ àwọn tí wọ́n lè káwọn máa wọ̀rí. Ẹ̀yin náà ẹ wò, ọ̀rọ̀ lásán ni bàbá yìí sọ o. Kò tún wá ń ṣe Ìgbòho ló tún wá sọ. Ìgbòho tún wọ́n spokesperson ni. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rérin ká ní arérin. Ibẹ̀jẹ̀lẹ̀ yìí kan wà tẹ́tí ń jábọ́ tẹ́ ń ṣe. Bàbá yẹn sọ débi wípé ó ní láti ìgbà tí Sunday Igboho ti sọ̀rọ̀, ó ní kò sí Fúlàní tó wọ nílùú yẹn mọ́. Bàbá wa kábíyèsí ọba Aláyélúwà Oníwèrè of Ìwérélé níwájú local government, wọ́n ní láti ìgbà tí Sunday Igboho ti sọ̀rọ̀, wọ́n ní kẹ́kẹ́ pamọ́ mọ́ ogbó everybody lẹ́nu. Ọ̀nà àwọn tó wá ń ṣe jàǹbá nílùú,
wọ́n ní kò sẹ́ni tó yọjú mọ́nu wọn pé because ọmọ àwọn Ìgbòho òòṣà owó bàbá dámì Ìgbòho òòṣà owó bàbá dámì. Wọ́n ní láti ìgbà tó ti fọ̀rọ̀ ránṣẹ́ báyìí àlàáfíà wá jọba níwèrè ilé débi wípé wọ́n sọ pé ìlú yẹn fẹ́ lè má lálàáfíà tó bó ṣe lálàáfíà nìsín. Wọ́n ní kí o gba àwọn ọmọ Yorùbá ká bá àwọn dúpẹ́ lọ́wọ́ Ìgbòho òòṣà. Mo máa ń sọ kíní kan fún àwọn èèyàn wípé ilé ayé yìí oríṣiríṣi èèyàn lọ́lọ́run dá. Ẹlòmíì bọ́lọ́run ṣe dá ó dá tàṣẹtàṣẹ. Ẹlòmíì wà Ọlọ́run dá nígbà ẹni tó jẹ́ wípé tó máa fi kú ẹni ò ní tó ọ̀rọ̀. Irú ẹ̀ làwọn ọmọ olóṣù àlẹ́ Abíọ́lá tó sọ kátikàti tó sọ kétékété. Kábíyèsí yẹn tún ṣàdúrà fún Ìgbòho. Ó ní lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá sọ wípé orílẹ̀-èdè Yorùbá tó fẹ́ gbà kò ní bọ́ sí ọ̀nà ìjọba ìlú ni o, kó jó lórí ìlú ni o, ó jẹ́ ọmọdé ìlú ni o, ó jágbà ìlú ni o, tó bá sọ pé orílẹ̀-èdè Yorùbá ò lè dúró, ó ní kò síbẹ̀ ni ẹ ṣe tó láyé yìí á padà jẹ́dun arìnlẹ̀ ni. Ẹ̀rù Ọlọ́run bá mi mọ̀ pa ṣe láwọn bàbá akin, mi mọ̀ pa ṣe láwọn akin àgbàlagbà báyìí nílẹ̀ Yorùbá. Ṣé tí wá rí nísìnyí wípé àjànàkú kọjá borí nǹkan fìrí tá bá rí ká ní ààrẹ rí ni o, àjànàkú sì nínú ẹran tó máa kọjá tó máa ní kọjá fìrí. Ẹ̀yin tẹ́ ń wí kótókòtó sí Ìgbòho, àánú gbogbo yín ṣe mí. Àánú yín ṣe mí tèmi ṣọlọ́run nítorí ẹ̀yin tẹ́ ẹ̀mọ́ orí èèyàn tí Ìgbòho jẹ́, ẹ̀yin lẹ́ ń fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀. Àwa táwa mọ̀ wọ́n a ò jẹ́ bá wọn dọ́rú ẹ̀wò. Ìgbòho kọjá ẹmu ẹkì ẹran bí òrẹ̀lẹ̀ pé ni ẹmu ẹkì ẹran bí òrẹ̀kọ́. Ẹni tọ́lọ́run dá ládàá pé, tọ́lọ́run fún lọ́gbọ́n, tọ́lọ́run fún ní ìmọ̀, tọ́lọ́run fún ní òye, òun ni bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Oníwèrèlé ọ̀fìwérélé wọ́n ní kí gbogbo àwọn ọmọ Yorùbá ká dúpẹ́ dáadáa. Wọ́n ní ká bá àwọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Sunday Ìgbòho àti gbogbo àwọn alákẹ́kọ̀ọ́jú ọmọ Yorùbá tí wọ́n yọjú. Tó bá dàbí irọ́ tẹ bá rò pọ̀rọ̀ ẹnu ni àbí kí n tiẹ̀ play fídíò kábíyèsí gan ni. Rárá tàbá ń bòlò níyì ó kẹjẹ́ kí n kọ̀ pé àwọn èrò tó wà bẹ̀ fún àwọn bàbá wa Chief Sunday Ìgbòho, àwọn èèyàn wọn, àwọn ọmọ ẹ̀gbọ́n wọn, àbúrò wọn. Ààfin bàbá wọn oníwèrè ilé ọ̀fìn ilé. Wọ́n láwọn lọ́dọ̀ ẹgbà fáwọn pẹ́lú nìkan ò lè ní ìwé ilé. Wọ́n ní bó ṣe rí nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, àwọn ọ̀gbẹ́sà kó ti wà tí àwọn ti ń gbé. Àwọn aláṣẹ ìlú yìí tí wọ́n ta ìlú yìí tí a ń pọ̀ wọ́n ní alálẹ̀. Ẹ wo èrò bó ṣe lọ bí orí kámẹ́rà gan lè gbé lóòótọ́. Wọ́n ní ìtumọ̀ pé ogun ọjà àkọ́kọ́ ìwéré ilé ó ní òòṣà tó ń ṣiṣẹ́ yẹn tó dẹ̀ sì wà bó ṣe wà láyé àtijọ́. Wọ́n ní bàbá yìí ti ṣẹlẹ̀ gbogbo àwọn bàbá àwọn tí wọ́n ti lọ làwọn ti pè ló ti dá wọn lóhùn. Àwọn láwọn òòṣà yìí náà sì sí ní. Wọ́n ní láti gbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní àwọn tí ń ṣe ìrúbọ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ó sì gbé ìrúbọ. Nítorí ìdí èyí, wọ́n ní a rí pé gbogbo àwọn ọ̀rọ̀ ìsọkúsọ àtàgbé òkèèrè sọ̀rọ̀. Pé àwọn ń gbọ́gbọ́ nílùú ìwé ọlá, àwọn táìsọ yìí ti kọ gbogbo òlú yẹn kò sẹ́ni tó lè jáde. Ṣé ẹ gbọ́?
kó jáde kó wá sọ̀rọ̀. Wọ́n mẹ́rin wá. Ṣé ń gbọ́? Ẹ wá sọ pé kò lù pọ̀, ó pọ̀ jù. Wọ́n ní àwọn onígbàgbọ́ sọ pé àwọn bọ́lá àtàwọn àwọn ni wọ́n ṣe àwọn sọ́bí yóò fún ọmọ ìlú mi. Wọ́n ní nítorí ìdí èyí nípasẹ̀ ọba ògbóni tó bá yín sọ̀rọ̀ yìí tí gbogbo yín lò dájúdájú bí ẹni mọ́wọ́ gbọ̀nsá. Wọ́n ní ìwé ilé kìí ṣọ̀nà. Ṣé ń gbọ́? Ìgbòho òòṣà. Ọmọ kan bí 1 million. Èèyàn kan bí 1 billion. Ọmọ Yorùbá ẹ jẹ́ a máa dúpẹ́ ká máa yọ̀. Ẹ jẹ́ ká pín prógrámù yìí kó lọ viral. Ẹ bá wa pín sí gbogbo àwọn olólùfẹ́ bàbá wa ṣe Sunday Igboho. Kọ́ mọ̀ pé bàbá sì wà bó ṣe wà digbidigbi. Kọ́ mọ̀ pé digbidigbi ni bàbá sì wà. Torí àti láwọn kan tí wọ́n ti so oríṣiríṣi. Kò lè wá. Kò lè ṣe kíní kan. Kò lè ṣe gbá. Kò lè ṣe àwọn ẹ̀tìmílẹ̀. Bàbá wa lága gbogbo ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn akíkanjú ọmọ Yorùbá tí wọ́n dìde. Ẹ jẹ́ ká kí wọn ní comment section. Ẹ jẹ́ ká ṣàdúrà fún wọn. Ẹ jẹ́ ká tì wọ́n lẹ́yìn. Ẹ ká fàdúrà ránṣẹ́ sí wọn ní comment section. Kò easy kéèyàn tó dìde kóun fẹ́ jà fún ilẹ̀ bàbá ẹ̀. Kó yẹ kẹ́ mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ ti mọ̀ pé òun fi àwọlẹ̀ fún ìlú ni. Ẹ wá máa ṣàdúrà pé lágbára Ọlọ́run gbogbo ọmọ tákàrà bá kó wọnú òru ló máa ń kó jáde. Gbogbo wọn ni bàbá wa ti Sunday Igboho wá kó padà sílé bí ògo ti jẹ́ tọ́lọ́run. Ẹ wo a ò ní rí jù báyìí lọ. Ẹ bá wa kó lọ viral. Ọlọ́run ti ń ṣe. Àwa ti sọ fún yín wípé àwa ò sí nínú fẹnuṣe leadership. Kàwọn táwa ń tẹ̀lé kò kì í ṣe àwọn fẹnuṣe. Kò ń ṣe àwọn tó máa wà ní kọ̀rọ̀ kan tó máa sọ nǹkan tí wọn ò lè jáde wá sọ síta. No, àwa ò kì í tẹ̀lé wá àwọn leadership bẹ́ẹ̀. Àwọn tọ́ka ń dù làwa máa ń tẹ̀lé. Tó yẹ kó tó bá sọ pé tó bá padà wá next 50 years ni wọ́n tún máa sọ fún ẹ. Kò ń ṣe àwọn tó máa gbowó lọ́wọ́ olóṣèlú tí wọ́n dẹ̀ máa sọ nǹkan míì fẹ́yìn. Wọ́n dẹ̀ máa sọ fún àwọn olóṣèlú gbà sáwọn yẹn. Àmúgù ni wọ́n. À ń fi wọ́n rúgbó ni. No. Ìwé àwọn èèyàn kọ́. Àwọn tọ́ka ń dù ni àwọn máa ń tẹ̀lé. Ìgbòho òsì. Ṣé ẹ wò mọ bínú mi ṣe ń dùn tó. Torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ Ìgbòho lè lọ, kò lè ṣe, kò lè ṣàwó, kò lè ṣe gbá, kò lè ṣe kíní kan. Gbogbo bí wọ́n kú ṣe ń sọ ẹ̀mí kún wò wọ́n ni. Èmi kún wò wọ́n ni mi sọ̀rọ̀. Torí èmi mọ ibi tèmi lọ. Tèmi dẹ̀ mọ irú ẹni tí mò ń tẹ̀lé. Mo mọ̀ pé ẹni tèmi tẹ̀lé kò disappoint rí. Kò ṣe kí ni kò disappoint rí. Wá ti máa gbọ́ ọjọ́ lọ́dọ̀ this is bàbá ẹ̀fọ́ àgbẹ̀rù master Yorùbá nation kì í ṣó apc o. Ó ń pé kí ni dágbàjà bá lé ní òkèdè yíya ìtẹ̀kùjẹ yàn ń tẹ ọ̀pọ̀ lójú títì gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti wo eré wa síbi kíkí ó bá yín o kíbi ló dẹ̀ bá yín. Torí pé kí ni Yorùbá nation ló go ẹ̀ bá Yorùbá nation mẹ́fà go ẹ̀ bá àwa ọmọ ìyàwó Oòduà lásán bẹ́ẹ̀ wọn ò ní gbàṣẹ wá sí Yorùbá nation ní padà sẹ́yìn o.
Igboho ṣá, Igboho ṣá. A ní kẹ́lẹ́ wúrẹ́ ń lẹ́wọ́ ẹ̀ṣọ́, kálá gbìtọ̀ bá gbìtọ̀ só. Ó tó bá kò bá òye àtòlẹ́. Lọ́nìṣàn, bàbá lónìí kẹ́ máa sọ̀rọ̀ tó. Àwa ni àwọn olúwa àti ọ̀rìn ìjọba. Orílẹ̀-èdè olùsí bàbá orílẹ̀-èdè olùsí. Àti pé ṣe mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọ dá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun. Ó sì ti pé nìyẹn Yorùbá ò ṣẹ̀rú mọ́. Ṣẹ̀rú mọ́. Àlọ́pàá Ìgbòho òòṣà o, òòṣà o. Ìgbòho òòṣà bí àlòṣà o. Tí bá ní ká lòṣà o, lòṣà o. Owó bàbá dá mi Ìgbòho òòṣà o. Bàbá lẹ́kọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́mí ká máa lọ pé gbòógì alájà nìkẹ́ mo kí ìyá mi nígbà ní ká máa ṣe dé àwa lọ́mọ ìràwọ̀ olúwa àwa lọ́mọ ìràwọ̀ olúwa nílé bàbá ẹ̀gbá nínú abẹ́ Òkúta làmì ìṣèlú Sunday àwọn aláwùsọ̀ mi Ìgbòho èèyàn máa ń bẹ̀rẹ̀ yá òdìgbà tó bá sọ fún wa aláyùbá ẹsẹ̀ ọ̀gá eléwúrẹ́ méwúrẹ́ so alágùntàn lágùntàn so ojúlẹ̀kùn bá ìlú lẹ́kùnlé àní àwọn èèyàn dàgbọ̀dàgbọ̀ tó ṣàmójútó èrò ọ̀rọ̀ Sunday sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Bí Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àníkẹ́pẹ́ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àníkẹ́pẹ́ èèyàn yèyé Olúmọ̀dé, yèyé wúkú, àmàmàmà lẹ̀jẹ̀ ẹyẹ onígbórí ìtẹ́, ó ṣàìsàn láyé. Ìgbà ẹ bàbá ẹgbà nígboro ẹgbà ìran aláyùbá, ìmùlẹ̀ Sunday mo kí ẹ máa bẹ̀rẹ̀ yá. Freedom fighter Nàìjíríà wa ó pè ó kí ẹ̀ sáfẹ́lẹ́ ìbàrẹ̀ ọ̀kùn ṣe mi ò pẹ̀lú gbogbo àwọn ọ̀nà lẹ́nu ìràwọ̀ olúwa. A ní kẹ́lẹ́ wúrẹ́ lẹ́wọ́ ẹ̀ṣọ́ kálá gbìtọ̀ bá gbìtọ̀ só. Ojúlẹ̀kùn wá o ìmúlẹ̀kùn lé. Inú mi dùn ayọ̀ mi kún. Kò yí sí kéèyàn tó lè lọ́gàá tó jẹ́ pé tọ́ka jù ni mọyì àwọn tí wọ́n ń tẹ̀lé ọ̀gá tó jẹ́ wípé wọn ò lè sọ fún ọ̀gá àwọn lélẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín fọ̀gá yín hàn wá ọ̀gá tiwa làwa ń sọ̀rọ̀ èyí ọ̀gá tiwa làwa ń sọ̀rọ̀ èyí tọ́ka jù kéèyàn sọ pé a kó dẹ̀ jẹ́ a kéèyàn sọ pé b kó dẹ̀ jẹ́ b Ọlọ́run ló máa ń fún yàn ní irú ọ̀gá bẹ́ẹ̀. Ó tó ọpẹ́ ọ̀nẹ́.